tó gbé wa wá. tàfi débi. ohun tó gbé wa wá. lèwe tàgbà. iṣẹ́ olówó wa. Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dà wa. Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. òdodo ti dé. irọ́ pamọ́. òdodo wọ̀ bí. irọ́ pamọ́. òdodo wọlé. irọ́ parẹ́. ọkọ̀ parada. ìmọ̀lẹ̀ tẹ́. rísàlà àkìdẹ́. àfẹsọ̀jọ́dọ̀. ohun tó gbé wa wá. tàfi débi. ohun tó gbé wa wá. lèwe tàgbà. iṣẹ́ olówó wa. Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dà wa. Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. pétékèrò. láti paná láti. olóòtú Ajagbemokiri of Africa, Akeugba Jesu of Nigeria, the doctor of Bible and Quran, the surgeon of Bible and Quran, Seriki Agbesinga of Ilorogun, Seriki Agbesinga of Amkoko, Seriki Agbesinga of Nigeria, and the new sensational lecturer for the new Millennium Arabikum, Ahlan Wasalan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹjẹ́ ṣe àmì. آمين. ká ṣe àmì lẹ́ẹ̀kan sí i. آمين. torí àsìkò a máa sọ pé ká lè jọ́ kan là wá ń ṣe. Allah. ká lè jọ́ kan là wá ń ṣe. Allah. àwa kò wá tako ẹ̀sìn ká lè jọ́ kan là wá ń ṣe. Allah. ká mọ Ọlọ́run lọ́kan. Allah. bí Mósè ṣe sọ fún wa. Allah. ká mọ Allah lọ́kan. Allah. bí Jésù ṣe sọ fún wa. Allah. ká mọ Allah lọ́kan. Allah. bí Muhammad ṣe sọ fún wa. Allah. Kájúpájú ẹsẹ̀ wá sí lẹ́sìn sílámù Allah. ẹ̀sìn ní oko wa kó. Allah. Ìwà ní oko wa kó. Allah. Àwọn kan hàn tá lè dáká fi gbẹ́sìn yìí ga Allah. Ipò kíkó tá lè wá ká fi gbẹ́sìn yìí ga Allah. ọpẹ́ tó sí Ọlọ́run. Allah. àwa ń ṣọpẹ́ f'Olúwa. Allah. akẹ́rù ẹ̀ tó tó mọ̀nà èyí tọ́pẹ́ ọpẹ́ ní Allah. rẹ̀sálà kì í sórí rẹ̀ Allah. Allahu Allah. international sórí rẹ̀ Allah. Allahu Allah. gbogbo ẹgbẹ́ sórí rẹ̀. Allah. Allahu Allah. gbogbo mùsùlùmí sórí rẹ̀. Allah. Allahu Allah. Adébọ̀wálé sórí rẹ̀. Allah.
aláwọ̀ Allah. Jamiu ṣoríire Allah ọlọ́run tó fi wá mọ̀nà kò ní ṣì wá lọ́nà àmín. arúgbó fún ọlọ́run. Alhamdulillah. adágbó fún ọlọ́run. Alhamdulillah. adágbó fún ọlọ́run. Alhamdulillahi rabbil alamin. mo kí àwọn afáwa tí wọ́n wà ń kalẹ̀ láti orí mísọ́nà wa àtàwọn afáwa tí wọ́n wà ní kalẹ̀ bàbá ìmọ̀ọ́mù ẹ̀ náà mọ̀lókọ wọn ẹ̀ máa ná àwọn afáà tó mọ̀ jí nígbẹ́ mo kí ogun afáà tó wà ń kalẹ̀ tó yá àsìkò mo kẹ́yìn ya wa mo lẹ̀ kí àbá wa mo kí àwọn Fátímà náà àti gbogbo èèyàn wa tó wà ń bẹ̀ yẹn náà àtàwọn tá à ń bọ̀ ládùúgbò gbogbo mọ́ṣáláṣí tó wà ládùúgbò bá ń bá mo kí wa gbogbo wọn mú bẹ̀ láti bí central ọlọ́jà ẹ̀rọ pẹ́ mọ́sí masorot àwọn náà ó sì wá ọlọ́kọjà rí pẹ́ ọlọ́mọdàjọ́ mọ́ òrùmọ́ yín lórí ọ̀làlá haúlà wàlá kò wáta gbọ́dọ̀ kí ó gbá tí wà ní ìkàlẹ̀ náà mo kí wọn tí à ń gbọ́ mi lókèrè àti ní ìsúnmọ́ mo kí wọn pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ní ìrọ̀lẹ́ yìí a fẹ́ bá a sọ̀rọ̀ nípa wáàsí kan tí a gbọ́ ní ìjẹjọ́ Friday tó kọjá tí àáfàá wa kan ṣe lórí rédíò mo ti sọ̀rọ̀ lé lórí náà bọ̀tà àwọn èèyàn tí wọ́n ń pè mí pé bí mo ṣe gbé yẹn kọ́ ló yẹ kí n ṣe gbé ó yẹ kí n ṣe lálẹ́ àná ní láfẹnwá but unfortunately àwọn oníbèrè yẹn mo rò pé tó serious ní gbogbo wọn ni lábẹ́ bẹ́ẹ̀ kí làǹfààní yẹn sọ ni pé wọ́n ní kò sí yàtọ̀ láàrin Nasara àti Christian àǹfààní wa sọ débi pé àwa mùsùlùmí alẹ́tọ̀ àti jẹ oúnjẹ kérésìmesì pé tó máa gbé ráìsì kérésì wá fún wa a gbọ́dọ̀ jẹ January 1 pé ọdún gbogbo ayé ni ní rédíò làáfàá yẹn ti sọ èmi ò dé nọ́mbà àfáà tí n bá tiẹ̀ ní gan-an mi ò ní pè ní píríọ̀dù yẹn torí gbogbo ayé ló gbọ́ gbàlejò oúnjẹ Christmas in fact níjọ́ tí èmi ti ń gbọ́ ọdún yìí lórí ilẹ̀ jù lẹ́nu àwọn àáfàá wa pé oúnjẹ kérésìmesì àgbọ́dọ̀ jẹ o a sì gbọ́dọ̀ jẹ oúnjẹ January 1 lórí ilẹ̀ jù torí kó àrìnlẹ̀ yẹn olóhùn fún àáfàá yẹn ní opportunity láti lè counter irun táwọn àáfàá ń sọ pé ẹ̀kọ́ ń pariwo pé kérésìmesì kò ń ṣọdún tá a lè ṣe ẹ̀kọ́ ń pariwo pé January 1 ká má jẹun wọn pé kò sí ohun tó bá dì í mẹ́ ó wá mú àwọn ẹ̀rí wá mo wá rí i pé àwọn ẹ̀rí tó wà yìí púpọ̀ tí ò yé ló rò pé ó yé òun ó tún wá ń challenge àwọn èèyàn tá à ń sọ pé oúnjẹ kérésìmesì ò dáa o ó tún wá sọ débi wípé lóòótọ́
àwọn Christian tó ń ṣe fúnra wọn gan-an ẹnu wọn ò kò lé lórí púpọ̀ wọn gbàgbọ́ pé oúnjẹ kérésìmesì oúnjẹ ẹbọ ni pé ìyẹn ò kún àwa ẹnu wọn ò kò kàn wá tó ajá sì máa jẹun lọ ní ẹ gbọ́ mi yé láti máa jẹ tọ́kì lọ. ó dàbí káfà kan dìde lọ́la pé ẹran iléyá o èèwọ̀ ni kó wá mú àwọn oúnjẹ tiẹ̀ wá ṣé àwọn pé wàhálà ti dé nìyẹn wàhálà ti dé already àwọn Christian táwọn fún lẹ́ran iléyá kíkan wá gbọ́ pé ẹran iléyá yẹn ò ẹran ẹbọ ni o àáfàá báyìí sọ bẹ́ẹ̀ kó wá níwẹ̀ wàhálà àáfàá yẹn nìyẹn èmi máa jẹ́ ń tèmi ẹjọ́ ṣóun máa jẹrú ẹ̀ nígbà tí ṣọ́ọ̀ṣì méje tí wọ́n kọ̀ǹdẹ́mù kérésìmesì ẹ gbọ́ mi yé àgbọ́yé. life ó kọ̀ǹdẹ́mù ẹ̀ mountain of fire ó kọ̀ǹdẹ́mù ẹ̀ Jehovah witness ó kọ̀ǹdẹ́mù ẹ̀ secret union ó kọ̀ǹdẹ́mù ẹ̀ àti mẹ́ta míì wọ́n ní kérésìmesì ọdún ẹbọ ni àwárí àáfàá tí ẹ wá ń sọ pé àwọn tó sọ̀rọ̀ yẹn wàhálà tiwọn nìyẹn àwọn tó gbà á wọlé bíi rìdíìmù bíi ìṣẹ̀lẹ̀ bíi kérúbù àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ni kí àwa fara mọ́ ẹ̀rí tí ẹni yẹn o wọ́n rí i pé ohun tí ò yé ni pé kò mọ ìyàtọ̀ láàrin Nàsárà àti Christian ló kó bá kódà gan nínú àtàjọ ń ṣe Bible Kùránì kiri yìí náà àwọn kan náà sì gbàgbọ́ wípé Nàsárà ni Christian mo wá bì kan léèrè mo ní òkè tó bá jẹ́ pé Nàsárà ni Christian kí lẹ̀ ń ṣe wáàsí fún Christian sí. ilẹ̀ ni wọ́n máa kírun sí. kí ló kàn án pẹ̀lú irun kíkí kí ló kàn án pẹ̀lú ìsìláàmù bígbà tẹ́ ń ṣèkà fún wọn nínú àwọn ẹ mú ọkọ̀ lójú ọ̀nà tí wọ́n mọ̀ tọ́lọ́ ń fọwọ́ sí ẹ wá mú ọwọ́ sójú ọ̀nà tiyín àbí ẹ̀yin gbọ́ èṣù ọ̀fẹ́ yìí náà torí ẹ̀mí yóò balẹ̀ lórí ìsìlámù tẹ́ ń ṣe ẹ̀mí tí wọ́n balẹ̀ lórí pé wọ́n tẹ̀lé Jésù mo á ní òkè àyà kún àánú Kùránì tó sọ pé àwọn Christian máa rọrùn wọ̀ àyà kan wà tó sọ bẹ́ẹ̀ kódà méjì mẹ́ta ni èyí tó popular jù òun ni Quran chapter 2 verse 62 tọ́lọ́ ń sọ pé. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ẹ máa gbọ́ o. Innal ladhina amanu wal ladhina hadu. Ọlọ́run ní àwọn tó gbàgbọ́ lódodo ìyẹn àwa mùsùlùmí tá a mọ Ọlọ́run lẹ́yọ kan tá a kì í sin Muhammadu sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní Innal ladhina amanu àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ wal ladhina hadu àti àwọn Yẹ̀wúdí wan nasara àti àwọn Christian bẹ́ẹ̀ ṣe máa ń tú. wasabina. mo ń bọ̀ torí Yusuf Ali bó ṣe tú nìyẹn Muhammed Pictor bó ṣe tú nìyẹn Muhammed Ali bó ṣe tú nìyẹn pé iná lẹ́dínà àmà Innal ladhina amanu àwa mùsùlùmí
والذين هادوا àti àwọn Júù والنصارى àti àwọn Christian والصابئين àti àwọn Sábíánà yẹn àwọn àáfàá tracy ẹ̀ lọ pé àwọn náà tẹ̀lé ìwé Dáfídì Dáfídì. àwọn náà ka Sàbúrà tá a fún Dáúdà wọ́n láwọn Sábíánà nìyẹn àwọn kan ní no àwọn tó ń bọ iná ni kò lè já iná torí pé nítorí fi gbẹ̀yìn àyà yẹn wọn ò lè máa bọ iná kọ́ ló include wọn sínú àyà yẹn láéláé. من آمن بالله واليوم الآخر ẹjọ́ ṣe tó ń bọ iná ó lè gbọ́ lọ́n gbọ́ ṣó lè gbọ́ lọ́n gbọ́ tó ń bọ iná kí ọ̀kan wá ní ológun gbọ́ lọ́n gbọ́ ọlọ́yà gbọ́ lọ́n gbọ́ oníṣàngó gbọ́ lọ́n gbọ́ ẹni tó ń bọ ṣọ̀pọ̀nà gbọ́ lọ́n gbọ́ ṣé yẹn gbọ́ lọ́n gbọ́ ni ṣó gbọ́jọ́ kẹyìn gbọ́ àǹsó àwọn Sábíánà wọn ń ṣe tó ń bọ náà àwọn tó ń gbà fún Dáfídì ni tí wọ́n dúró tìwé Dáfídì táwọn ṣe Sẹ̀búrà kò ń ṣe tẹ́ǹkà kiri yẹn o ìyẹn kọ́ ni Sẹ̀búrà o àwọn kan ló fọmúléètì yẹn o ọlọ́wà ní. من آمن بالله واليوم الآخر ẹnikẹ́ni tó bá gbọ́ lóun gbọ́nú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí Muslim Yehudi Christian àtàwọn Sábíánà tẹ́ bá lè gbọ́ lóun gbọ́ وعمل تقولون قول. صالحا ọjọ́ kẹyìn gbọ́ وعمل صالحا tọ́dẹ̀ ń ṣiṣẹ́ rere فلهم أجرهم عند ربهم ẹ̀san tí wọ́n ó wà lọ́dọ̀ Ọlọ́run ولا خوف عليهم ولا هم يحزنون wọn ò ní bẹ̀rù wọn ò sì ní banújẹ́ ìbànújẹ́ ò ní dé bá wọn lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ ìwé kìámà ẹ jọ̀ọ́ ẹ̀yin aworu àyà yìí ní ìsìn Ọlọ́run fi Christian lọ́kàn balẹ̀ pé kò ní kán kírun o kọ́ńkàn gbà pọ́ lọ́hún ó wà kọ́ dẹ̀ gbọ́jọ́ kẹyìn gbọ́ kọ́ dẹ̀ máa ṣe dáadáa wọn á rọrùn wọ̀ kí la wá ń wàásù fún wọn sí gbà yẹn ẹni 10 gba sílámù ẹni 20 gbà ẹni 30 gbà ìkànnì ìdẹ́n iná lórí ìsìlámù ṣe nígbà tó jẹ́ pé lọ́dọ̀ wọn náà wọ́n máa rọrùn wọ̀ kò sí wàhálà nìyẹn ìtúwárú wọn lójú wa rè ibi tí wàhálà ti máa ń dèrè tẹ́mi wò ṣe balẹ̀ nínú Quran chapter 2 Surah Al-Baqarah kan náà verse 111 ọlọ́ni. وقالوا لن يدخل الجنة àwọn àyà tó dá wàhálà alẹ́ rèé ṣé à ń pé Ọlọ́run ti sọ kó máa rọrùn wọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe ń tú o gẹ́gẹ́ bọ́n ṣe máa ń tú bọ́n ṣe ń tú mo ṣe tú ìtútù tèmi kọ́ nìyẹn o bọ́dẹ̀ ṣe rí kọ́ nìyẹn o now wọ́n ti wá bìlí pé Christian máa rọrùn wọ̀ Yehudi máa rọrùn wọ̀ Sábíà máa rọrùn wọ̀ Muslim máa rọrùn wọ̀ àyà tó wá dá wàhálà alẹ́ Ọlọ́run wá ní. وقالوا لن يدخل الجنة Ọlọ́run ní àwọn kan ń sọ wípé ẹnìkan ò ní rí ọ̀run wọ̀ ẹnìkan ò ní wà àlùjánnà láéláé. إلا من كان هدى أو نصارى àyàfi kó o jẹ́ Júù àbí kó o jẹ́ Christian. إلا من كان هدى أو نصارى bó ṣe ń tu ni mò ń tú o bí Yusufa ṣe tu mo ṣe tu yẹn o bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. wọ́n sọ pé àwọn kan ń sọ bẹ́ẹ̀ وقالوا لن يدخل الجنة bẹ́ẹ̀ni kò ní rọrùn wọ̀ إلا من كان هدى أو نصارى àyàfi kó jẹ́ Júù àbí kó jẹ́ Christian ṣẹ́gbọ́n ti là á
ẹ bá kírun kú kẹ́ gbàwẹ̀ kú kẹ́ máa lọ Mọ́kà lójoojúmọ́ ẹ ní rọrùn wọ̀ àbí kẹ́ jẹ́ Christian. Húdẹ́ni àwọn sọ́ra. ẹ jọ ṣé kò ti ta títún yẹn ṣá. ayẹyẹ kò yà pé gbogbo yín o ẹ rọrùn wọ̀ Ọlọ́run fi wá lọ́kàn bẹ́ẹ̀ Ọlọ́run kàn fáàmù wọn mo máa rọrùn wọ̀ àwa bọ́ta pé Ọlọ́run yìí ti jẹ́rìí àwa pé a máa rọrùn wọ̀ Ọlọ́run yìí tó wá jẹ́rìí yẹn gan èyí kò wá ní rọrùn wọ̀ látọ̀dọ̀ ẹ̀. ibi tó ìdojúrú nìyẹn wàhálà wa dé kí wọ́n á sì wá yanjú ẹ̀ àwa gbà ṣé ní Allahu Akbar ihun tí tá a fi tó fi kà wá kún láyé nìyẹn ṣé àwọn pé àwa ń substantiate pé Christianity ẹ̀sìn ni àwa ń pọ́n wọn lé ló fi jẹ́ pé wọ́n máa ń ní God láti fún yín ní tracts láti invite wá sí church wọn kà í kún anything tó wá fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì wọn á bá aláàjì ládùúgbò pé aláàjì Fatai àdìpẹ́lẹ́sìn ní abẹ́kọ́ church adẹ̀ nídìí 10 million èyí lè máa fún wa nù church yẹn tábíọ́lá fi kú kò lè ka church tó ti kọ́ láyé ẹ̀ àwọn àyà yín ni o ó di Christian mélòó mi ìsọbásanjọ́ o olóṣèlú lòun o tó kọ́ mọ́ṣáláṣí fún wa pé ẹ mọ̀ pé máa ń ṣe ládùúgbò yìí múra lé ipa ẹ máa lò fún mosque láéláé bọ́ọ̀bù àtúnra mosque ló fún church wàhálà kún àní Lagos Island ní ìsìn mọ́ṣáláṣí kún àní Lagos Island ní Joseph Street lẹ́kọ̀ọ́ gangan wọ́n ti ta mọ́ṣáláṣí yẹn fún ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí 3-story building ni o 3-story building mọ́ṣáláṣí yẹn ẹni tó ní ló tà á ó lóun nídìí owó ṣọ́ọ̀ṣì lè rà á ní 30 million wọ́n ṣe ta last week ni o kò tí ì pẹ́ o ẹ jọ̀ọ́ ṣé tó bá jẹ́ pé ṣọ́ọ̀ṣì mọ̀ wípé mọ́ṣáláṣí ilé Ọlọ́run ni ṣé ẹ kó rà ẹ gbọ́ mi yé tó bá gbà aláàjì mélòó láì lọ bá ní àdúgbò yìí pé aláàjì ó dẹ̀ wọ́n kára ṣọ́ọ̀ṣì yìí pa o alẹ́ fẹ́ dájẹ́ ẹ̀sìn ilẹ̀ ẹ̀ ṣe wálé mi rà bí wọ́n ti ń sin lọ́wọ́ lẹ fẹ́ rà mẹ́ńtálísì àwọn nìyẹn o ẹ lọ́ alálẹ̀ nìyẹn náà ẹ ṣe máa ra church for what cause ẹ ṣe máa ra church ó dàbí igi ọkàn tí ìgbà tí sèkí ìjà kó gba Islam wọn á mú gẹ̀ẹ́sì ẹ̀ lọ fún aláàjì kan aláàjì yẹn Christian ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ kó tó di Muslim ó wá ń ṣèṣì yẹn gan ó ṣe gan o ìgbà tí wọ́n sọ pé ǹjẹ́ ìmọ̀ pé aláàjì ọkọ obìnrin ti lẹ́jáde tọmọ mẹ́ta lọ́wọ́ wọ́n lè dànù mo á sọ fọ́kọ ẹ̀ lọ́wọ́ ó wà ń bẹ̀ wọ́n á ní ostasi ẹ̀ńgbọ́n ẹ̀ náà alálẹ̀ èyí ó ṣe máa lọ gba Islam tó máa fọkọ ẹ̀ lẹ̀ for what cause kó padà sínú ẹ̀sìn ọkọ ẹ̀ náà Muslim ni ó mentality ti wà nìyẹn kò sí tó kó bá wà àwọn aláwọ̀ substance tó ń ṣe yẹn ṣé o pé ẹ̀yẹ má pẹ̀lú àìmí ẹ̀ ṣe football fans o tẹ bá rí fans Arsenal tó bá yin La Liga àbí ṣé La Liga ni tó La Liga lè mi. La Liga bá wà bẹ́yìn. àbí Abiola babes. àwọn yẹn ti kú. wọ́n ti kú. ẹ̀yin ò ní kílọ̀bù mọ́. so èmi ò mọ ẹ má bínú mi mọ́ ni o. tí bá kà tó bá yin Chelsea. wọ́n ní tí bá kà ṣó lè máa yin Chelsea sórí ò ti yí ẹ̀gbọ́n mi yé kí ọmọ Bákà kó máa yin ọmọ Arsenal àbólólùfẹ́ Messi kó máa yin Ronaldo ṣé
jókòó ó ti betray trust. bọ́rọ̀ wá ṣe rí nìyẹn muslim ló yin christian christian ò yin àwárí ẹ̀gbọ́n mi yé àwọn èyí wá àwọn alámáyìn wọn àwọn ò fẹ́ bá wa ṣe àlà ń wà mọ́ wọn àtọ́lọ́wẹ́bí ni kò lè sí ohun tó fà á kùránì wa ò yé wa ìṣòro tí wà nìyẹn àgbọ́yé báíbù tó wà lọ́wọ́ ẹ̀ àwọn alátún pọ́n ilé ṣé christian gba kùránì gbọ́ ni àwọn aláṣọ pé àwọn alùkìtàbí nìyẹn àwọn tá a fún ní tírà tí ó rẹ̀ rí bẹ́ẹ̀ torí pé ìta bá ń lè là ń bíòdì lórí àṣẹ làákàyè mo sọ fún yín náà àyà kún àánú kùránì tó láàlẹ́ fẹ́ christian níyàwó káàánú ọ̀dẹ̀ fẹ́ wọn lọ́kọ bọ́n ṣe máa ń tú o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o bọ́n ṣe máa ń tú àáfàá kan á tú bẹ́ẹ̀ yọ kan lórí rédíò ó ní kùránì gbà láàyè ká fẹ́ christian níyàwó kó dẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì ẹnu ilé wa gbé sórí rédíò nìyẹn o ṣé púpọ̀ àwọn ọ̀gá ẹ̀ tẹ̀ máa ń rí yẹn Ansarudeen ní o Nawaudeen ní o Nusrat ní o Kọ̀ríbù ní o púpọ̀ àwọn BOT wọn kiri yóò níyàwó wọn kiri yóò Samsung níyàwó wọn kiri yóò pọ́nbélé púpọ̀ wọn kiri yóò níyàwó wọn òun á lọ àsàlátù yọ Sunday ìyàwó akọ́mọ lọ ṣọ́ọ̀ṣì yọ Sunday wọ́n lè yọ pín ni sọ̀rọ̀ ta ní nìyẹn o kò sí ohun tó fà á àfáàwọn náà lálùgbò lẹ́bìtẹ́ mẹ́ta yìí náà tó pọ́pùlà dáadáa ìyàwó àkọ́fẹ́ kiri yóò ni every Sunday náà máa ń kọ́ mọ̀ lọ ṣọ́ọ̀ṣì òun á lè lọ àsàlátù kò sí ohun tó fà á àmọ́ tá à ń ṣe ní sẹ́ẹ̀ wọ́n á ní kó pe àfáà yẹn pé òkè fine kùránì sọ pé a lè fẹ́ christian níyàwó àbí ó ní bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àáfàá wa ṣẹ́yìn lè fẹ́ wọn kẹfì ṣàpẹẹrẹ àáfàá lọ sí arkọ níjọ́ Sunday ìyàwó yẹn lọ ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday adẹ́pàdé nírọ̀lẹ́ ó ní kí ló fẹ́ fi wọ́n ṣe bó lòun sì fẹ́ muslim dénà bọ̀ kùránì sọ bẹ́ẹ̀ àbí òun fẹ́ káwọn afẹ́ bọ́ wọ́n lè fẹ́ wọn. Zakir Naik ń jò ní mo sọ fún yín náà ní stadium nígbà tó wá sí Nàìjíríà sáyé mo ní kó lọ bèbè lọ́wọ́ ẹ̀ mo ní ṣe a lè fẹ́ Christian níyàwó Zakir Naik ní Kùránì sọ pé a lè fẹ́ Christian níyàwó ṣùgbọ́n lọ́dọ̀ tèmi a lè fẹ́ wọn ó yẹ ká lè lóko pa ni ó bá yà Kùránì jẹ́ Kùránì sọ nǹkan ìwé lọ́dọ̀ tiẹ̀ tani wọ́n kò sí tó fà ó náà ṣọlọ́wọ́n ò mọ̀ kí bọ́n ṣe máa ríre ni ló ṣe láàlẹ́ fẹ́ra wa mistake dẹ̀ ni o ó di kó tó bá gbọ́ àgbọ́yé Nàsárà àti Christian ká tó bọ́ ṣe rí Christian yìí tí ò yé wa rèé ẹnìkan ní ẹni àwọn orúkọ tó bá lè máa jẹ orúkọ ló yàtọ̀ ìgbàgbọ́ kan náà ni wọ́n ní irọ́ o orúkọ lè yàtọ̀ kí ìgbàgbọ́ jẹ́ bákan náà wọ́n ṣe kan náà fún àpẹẹrẹ ńsìn ògún bíbọ oríṣi ògún mẹ́rin ló wà ògún náà sì ni ògún onígbàjámọ̀ ògún onígbàjámọ̀ àwọn tó máa ń fárí ló ń jẹ́ bẹ́ẹ̀ irun náà fi ń bọ irun orí ògún náà ni o ògún onímọ́tò ní irin ìyẹn ló kó orin dání ògún àgbẹ̀ ní irin
ògùn gbẹ́nàgbẹ́nà àwọn kápẹ́ńtà oje igi náà fi ń bọ́. àwọn máa ń pa gígì inú igbó ni. ṣé àgbógun náà ni kẹ́nìkan ní à ògùn kan làjọ ń bọ̀ irọ́ o ìkan náà kan làjọ ń bọ̀ ògùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ògùn irin ọ̀tọ̀ ògùn gbàjámọ̀ ọ̀tọ̀ ògùn kìnnìkan ọ̀tọ̀ wọ́n mọ̀ pé ní ògùn. mo máa ń lọ ní pé ìgbàgbọ́ Christian àti Nàsárà ó papọ̀ láwọn àyè kan tí ẹ̀ wá tún ni ó papọ̀ láwọn àyè kan yẹn ló kúrò àáfàá lójú àdèmọ́ origin Christianity Jésù ò gbọ́ Christianity rí tó fi kú ntí òye wa nìyẹn o kódà di Kristi tẹ́yìn ń gbọ́ yẹn Jésù ò gbọ́ rí àyè béèrè wà o torí a máa ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ ń sìn o. bẹ́ẹ̀ni níta nàlẹ́ àfẹ́ mọ́ tún. mo dẹ̀ rí i pé headquarter gbogbo nígbà wà lọ́ọ̀kan yẹn so gbogbo adé wà láround ìrọ̀lẹ́ láwà. ojú ayé láwà. ojú ayé ìbéèrè wà o. ayé wà o. tí máa ṣe sọ̀rọ̀ mi tán bá ní ìbéèrè ṣá máa bọ̀ ń tà. inshallah. gbé báyìí ẹ̀ dání ìyẹn ló máa dùn jù. ṣọ̀kí mi gbé wọn kan dání gbé tiẹ̀ dání èmi nílẹ̀ ń bí ni. mo ní Christianity wọ́n yọ látara Christos èdè Greek ni èdè Greek ni Christos látara Christos wọ́n ti yọ Christ látara Christi ni wọ́n ti yọ Christian látara Christian náà ti yọ Christianity Jésù ò gbọ́ rí tó náà kó máa ń ṣe mistake wọ́n á lẹ́sìn mẹ́ta lórí sọ́mọ̀sọ̀kalẹ̀ wá afákan ti sọ́rí ó ní dínú sàmọ̀ yìí ó ní Judaism Ìsìlámù àti Christianity ọ̀rọ̀ rádaràdá ni ẹ̀sìn kan ṣó ló wá láti sánmọ̀ òun náà sì ní Ìsìlámù torí Quran 3:19 ọlọ́ni. Inna dina inda Allah al-Islam. ọlọ́ni dájúdájú. Inna dina ẹ̀sìn kan ṣoṣo. inda Allah al-Islam. tó wà lọ́dọ̀ Ọlọ́run Ìsìlámù ni. Jésù ò ṣe Christian rí láyé. mo fẹ́ bi ẹ́ léèrè kí lorúkọ ṣọ́ọ̀ṣì Jésù. ṣọ́ọ̀ṣì wo ni lọ. Muhammadu mọ́ṣáláṣí tiẹ̀ ó wà ní Mọ̀dínà. bẹ́ẹ̀ ni Madina mọ̀. kódà ibẹ̀ gan-an Masjid Nabawi. ibẹ̀ náà sí níbo ni ṣọ́ọ̀ṣì Jésù wà tó ti ń jọ́sìn wa tó wà láyé. ìbéèrè tó korò ní o tó dẹ̀ máa ń bíyàn nú. bẹ́ẹ̀ ni mo bínú sáà. bó wà ní bínú. bó lọ ni pé níjọ́ tí wọ́n bí Jésù sáyé kò sí Kristi inú orúkọ ẹ o bóyá o mọ̀ nínú Luke orí kejì Luke chapter 2 verse 21. nígbà tí ọjọ́ kẹjọ pé láti kọ ọmọdékùnrin náà ní ilà. kọ́ ní ilà. a pe orúkọ rẹ̀ ní Jésù. wọ́n pè ní Jésù kò ń ṣe Jésù Kristi. Kristi ń posthumous award ni oyè tá a fún Jésù lẹ́yìn ikú ẹ̀ òun ni Kristi. Jésù ò gbọ́rí. Jésù ló ń jẹ́ lédè Gíríkì kódà gan Jésù ò gbọ́ Jésù rí kí mo ti ẹ̀ ń sọ. The word J-E-S-U-S Jésù ò gbọ́rí. ó dàbí àtakò kọ́ ṣé nílẹ̀ Ísírẹ́lì kò hàn ní lẹ́tà J. ó dàbí kẹ́nìkan lóun ọmọ Yorùbá kó lóun jẹ́ Ṣíbùzọ̀ àbí Ṣíyèrè àbí Ṣíkọ́ọ̀dì àbí Chinedu àbí Chidera àbí Ṣídẹ̀ra nílẹ̀ Yorùbá irọ́ ló pa. àbí Ọ̀gọ̀chukwu. Ògòchukwu irọ́ ló Ògòchukwu ò lè sí ilẹ̀ Yorùbá láéláé. ẹ máa wọ́n dà pé a ṣe bórúkọ ni
orúkọ ni àwọn ò lè jẹ́ a lè jẹ́ Chukwu Emeka. ìta ṣe lè jẹ́ rèé alifábẹ́ẹ̀tì kò sí abcd ẹ̀yin gbọ́rí ni kò sí sí ń bẹ́ẹ̀. sí ò sí ń bẹ́ẹ̀ abd ló wà ń bẹ́ẹ̀ wọ́n yóò sí ẹ̀dànù fáwa láàṣẹ lè jẹ́ Chinedu bẹ́ẹ̀ ni láti lè jẹ́ Chikọ́ a lè jẹ́ kò sínú alifábẹ́ẹ̀tì wa a lè jẹ́ Chukwu Mireje ó dàbí haúsá kó wá lóhun Pọ́ọ̀lù láìláì. haúsá jẹ́ Pọ́ọ̀lù láyéláyé àwọn tún sì lè jẹ́ Pọ́ọ̀lù àwọn lè jẹ́ tó wà nílẹ̀ ta pín bẹ́ẹ̀ ni anilẹ̀ ta pín. a ní pín ṣá àbá ní pín yẹn a lè jẹ́ Pọ́ọ̀lù ní pín haúsá ò nílẹ̀ ta pín nù tiwọn kò sí pín o. wọn lè jẹ́ ẹ̀yìn ẹ̀jẹ̀ kan Pọ́ọ̀lù náà tí ìbá ṣàwọn tó ti pẹ́lẹ̀ Yorùbá tó ti pẹ́lẹ̀ Èkó tí àwọn èèyàn ti padà sí Èkó tó lè sọ Yorùbá dáadáa kò lè pe pí láéláé ẹ o Buhari náà ẹni ó pe APC a ní APC FEC àbí ká ti kó wa pé APC. ẹni ká ti pe PDP ó pe PDP ẹni fi. a ní PDP power to the people wọ́n ní lẹ́tà P ni tẹ́ bá ti rí P ẹ fi F síbẹ̀ lọ́bọ̀ náà ò ní P lọ́bọ̀ lẹ́tà P wọn ni bẹ́ẹ̀ ni mo sì ní gbì. lọ́bọ̀ lè sọ pé Palestine kò yíyan Palestine Florestine ló ń jẹ́ F ló wà ń bẹ̀ tẹ́ bá ti rí P ẹ fi F síbẹ̀ Florestine kò yíyan Palestine ìyẹn náà ló gbá òyìnbó òyìnbó ò ní G àti B pọ̀ wọn ò ní gbì Yorùbá ló ní gbì ara ní gbì òyìnbó lè pe gbì náà ṣe lè pe Gbénga ẹ ti kọ́ pọ̀ tó bá fẹ́ pe Gbénga á pe G yẹn lọ́tọ̀ á ní Jìbẹ́ngà pé máa pè ní ẹ̀kọ́ lé pé Gbénga wọn bí dá Jìbẹ́ngà. ẹ wá tún bá yí òyìnbó jẹ́ ẹ wá fi A síbẹ̀rẹ̀ ẹ fi B sáàrin tó ń jẹ́ Gbọ́láhàn Agbọ́láhàn á ní ọ̀rọ̀ wèrè akọni Abọ́láhàn ó máa yọ G yẹn dà. a sọnù ní pátápátá Abọ́láhàn. torí kò sínú lẹ́tà tiwọn. bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ náà ni Jésù kò sí alifábẹ́ẹ̀tì Ísírẹ́lì o tẹ́ bá ti wá rí Jésù ẹ yọ J yẹn kú omi ẹ fi wáyé síbẹ̀ a máa jẹ́ Yésù Jerimaya Yerimaya John Yon ẹjọ jẹ́ dànù wáyé ló gbọdọ̀ wà ń bẹ̀ wáyé bẹ́ẹ̀ náà ni Kristi sí Jésù Jésù ò gbọ́ Kristi rí látara Kristi ni wọ́n ti yọ Christian látara Christian náà ti yọ Christianity ó ṣe wá bá Jésù lọ o èdè Róòmù ni ló fi jẹ́ pé chọ́ọ̀chì àkọ́kọ́ tí Paul dálẹ̀ ẹ bọ́ ṣe pé Roman Catholic ṣé ìsìlámù ànábì ṣé wọ́n ní Arab Islam Arabic Islam ṣé ẹ gbọ́rú ẹ̀rí torí pé àwọn náà lẹ̀sìn yẹn wọn ò dẹ̀fẹ́ kórúkọ ìlú wọn parẹ́ wọ́n fẹ́ kí Róòmù máa wà ń bẹ̀ náà ìpè ní Roma wọ́n lè pè ní Catholic nìkan bọ́n wò pé lọ́jọ́ iwájú ẹni mi lè ti lọ dá Catholic mi lẹ̀ irọ́ o Roman Catholic torí pé àwọn ni wọ́n ń lẹ̀sìn yẹn wọ́n wá fọ́n káàkiri ayé nítorí wọ́n fọ́n ìwárè ẹni tó dálẹ̀ Apostle Paul ni self-acclaimed apostle. bẹ́ẹ̀ni wọ́n yàn. torí Paul rí Jésù rí o. tí Paul fi kú kò rí rí. kò sì gbọ́ rí. kò lè gbọ́ rí. láyé Jésù kò sí tẹ́lifíṣàn náà fi rìkọ́ọ̀dù no camera no radio. wàásù Jésù Paul ò gbọ́ rí. wọn ò dẹ̀ kọ́lẹ̀ nígbà Jésù wà láyé. kò lákọ́lẹ̀
lẹ́yìn tí Jésù lọ tán tí ò sí láyé mọ́ làwọn kan ṣẹ̀ wá ṣa sítórì yẹn jọ wọ́n á sọ ní Bíbélì lè kí nǹkan wá sọ pé ìtàn kọ lẹ́yìn ikú Jésù ní kìtàbí tọlọ́hun nítorí wàá rú wọn lójú rẹ̀ mo lè ṣàlàyé ẹ̀ ṣẹ́ríta òrèéta àfáà kan ní á tẹ́bánítà òrèéta kọ́ ní Bíbélì ṣé bí Quran chapter this ó sọ báyìí Bible chapter this náà sọ báyìí ó jọra wọn náà kò jọra wọn rárá ní tí ò yé wa rè ní tí wọ́n ṣe ni pé wọ́n ṣe ìwé jáde láti inú tàòrétà ni wọ́n kọ̀wé lórí ìwé Aísáyà wọ́n kọ̀wé lórí ẹ̀ wọ́n ṣèwé lórí ìwé Jeremáyà wọ́n ṣèwé lórí ìwé Aísáyà lóyún àrí kí ló máa sọ báyìí ni Olúwa wí fún Aísáyà ta ló ń kóòtù Olúwa lọ́dọ̀ Aísáyà Genesis Exodus Number Leviticus Deuteronomy wọ́n ní Mósè ló kọ ẹ wá tún máa wèwe Mósè tó kọ Olúwa sì wí fún Mósè pé inú ìwé Mósè Olúwa sì wí fún Mósè pé ẹ gẹ̀ẹ́sì ẹ̀ ìwé tí Mósè kọ lẹ̀ ó dàbí kẹwàá ka Kùránì Olúwa wí fún Muhammadu pé ta ló ń kóòtù Olúwa yẹn ná láyé ṣèwé sí ẹ kóòtù Kùránì ẹ̀kọ́ ní Quran chapter 4 verse kìíní kan Allah said bẹ́ẹ̀ni èmi tí mo ṣe ni mo kó tí Allah said màá wá gbé àyà yẹn wá pé tọ́lọ́ ń sọ rèé o màá tún wá interpret ẹ̀ bí mi ṣe gbọ́ yé ṣé Bíbélì a lè fi wé tẹ́fsírì ọ̀dọ́ tẹ́fsírì tún dáa ju Báíbù lọ o nítorí dáa jù lọ rèé àwọn tó kọ Bíbélì wọn ò rí Jésù rí àwọn tó ṣáájọ wọn ò rí Jeremáyà rí àwọn kèfèrí Róòmù ni wọ́n parí iṣẹ́ yẹn ibi tí ò ti yé wa nìyẹn o Christianity ó wá láti ilẹ̀ Róòmù ṣẹ́rí náà sáárá àfa àwọn ṣe mistake ó nígbà tí inú Quran chapter 5 chapter 3 verse 52 ó lọ́lọ́ sọ pé. ولما أعز عيسى منهم الكفر من أنصاري إلى الله قال الحواريون نحن أنصاري ó wá إلى ní الله. ibi tí Nọ̀sárà ti jáde rè gbígbà tí Jésù sọ wípé ولما أعز عيسى منهم ọlọ́gbà tí الكفر Jésù rí pé ìgbàgbọ́ àwọn ọmọlẹ́yìn òun ti ń yẹ̀ قال ó wá bi wọ́n léèrè wípé من أنصاري إلى الله. sẹ́rímọ́nì àsọ́rí yẹn wọ́n níbẹ̀ ni Nọ̀sárà ti jáde àwọn olódo wàláhì òdo ni òdo sámsám mo ní tó bá wá bì kan lé mo ní tó bá rí bẹ́ẹ̀ fáìn kò sí wàhálà ẹjẹ́ àgbà bẹ́ẹ̀ pé inú àyà ẹ̀ ni Nasara ti jáde Nọ̀sárà ti jáde àwọn tó tẹ̀lé ànábì lọ sí Mọ̀dínà kí náà ń jẹ́ al-mu'ashirun Majirun àwọn tó gbà nábì láàyè nímọ̀ náà kí náà ń jẹ́ al-ansar Alansor Christian àwọn ẹ̀ náà dẹ̀ Nọ̀sárà ni wọ́n. ọba ní wọn ní rárá wọ́n rárá ṣe bí àsọ̀rí ní àwọn méjèèjì àwọn tó tẹ̀lé Jésù àsọ̀rí ni wọ́n àwọn tó tẹ̀lé Muhammadu àsọ̀rí làwọn náà Nọ̀sárà àwọn náà nìyẹn dẹ̀ ṣe kò yé wa rárá ṣe ní Nọ̀sárà amújáde láti ara ìlú kan tó ń pè Nazareti Nazareti yẹn city kan ní London Galilee local government state wọn gangan ló ń pè ní Judea country wa jẹ́ Israel city ó dàbí
èbúté mẹ́ta àbí irọ́ àbí Lagos mainland. èbúté mẹ́ta London Lagos mainland local government London Lagos state. ṣàlẹ́sìn London Lagos state London Nigeria bó as ṣe rí a nìyẹn o. country. bí Nazareth ṣe rí nìyẹn ó wá jẹ́ ìlú kan tó luko gan ìlú yẹn luko gan bí abúlé ni tí wọ́n mọ̀ wò kí a ṣe n tó dá lè jáde nínú ìlú ìṣá inú oko láti wá bí ànábì Ọlọ́run nítorí àwọn Júù náà nìyẹn o pé Ọlọ́run àti àgbé universal prophet dìde àwọn ajá ti mú ṣe. àwọn jẹ́ láti inú oko Saudi Arabia ló ti máa jáde ìyẹn ní ká wá tẹ̀lé ó lè má ṣàwọn ẹ̀bẹ̀ dáadáa ẹ̀kọ́ míngíọ̀ kan ó ní àfà ó pè mí lórí fóònù o ó ní bọ́lá gbolé yín Ìlọrin Ìlọrin mo ní Ìlọrin èmi ò ń ṣe ọmọ Ìlọrin ó ní àyè má sọ bẹ́ẹ̀ láéláé ọmọ Ìlọrin ni. nítorí tó bá yóò lè jáde ń bò mí àfi lọ. ìjọsọ nìyẹn o pé irú àfa yẹn wa kò wá ní jáde nìkan ju Ìlọrin gbọ́dọ̀ ti jáde bí a bàbá yín ṣẹ̀ láti Ìlọrin lọ Ìjẹ̀bú ní láéláé kò ṣe rárá. bí agbẹ̀rẹ̀ ti gbádé wá. wọ́n ní kò ṣẹ̀ gbogbo ìran wa Ìjẹ̀bú ni wọ́n. àdúgbò Ọlọ́run jàre Ọlọ́run ló ní ẹ mọ̀ tán. ẹ get mentality ayé nìyẹn pé àfa kan lórúkọ kò ń ṣọmọ Ìlọrin ẹ tú dànù àbí kò ń ṣọmọ ìlú òkè bí Ìbàdàn bí Ìwó ó wá jẹ́ Jẹ̀bú lásán lẹ́lẹ́bí Jẹ̀bú tó wá láti Sudan. kò tó wá jọmọ Èkó ó wá jọmọ Jẹ̀bú bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ń lọ́nà Jésù náà pé Násárẹ́tì ni wọ́n ti máa wá ṣé wọ́n rán àwọn tó tẹ̀lé Jésù náà ń pè ní Nazarene àwọn gangan ni Nọ̀sọ́rọ́ látara Nazarene yẹn gan fúnra ara ẹ̀ èdè Latin ni Latin language ní Nazarene àwọn Latin náà fún ní Nazarene torí pé wọ́n translate Bíbélì láti Hébérù Bible ní problem gan o Hébérù ni Jésù ń sọ lẹ́nu látara Hebrew ni wọ́n ti tú sí Greek ẹ máa dé o wọ́n tú Hebrew sí Greek akínwó bá wá ṣáwọn níjà àwọn náà ni alan wasalam wọ́n marhaba. ọ̀ kọjá ẹ jáde fún bàbá ọ̀ kọjá bò. ahlan wasalam wa marhaba. ọ̀ kọjá wọ́n ti wá bí tẹ́lẹ̀ wọ́n ṣáájú adébí àwọn bá national chain mọ̀mọ́ Anwaru Islam Allahu akbar. all over the world. Ọlọ́run jẹ́ àríyìn pé bàbá. ẹ̀rọ àwọn bàbá jókòó wọ́n ní ẹ jókòó. bàbá ni ẹ jókòó. bàbá ní ẹ jókòó. wọ́n ní kí n ṣe Ọlọ́run mọ̀ so. ẹ bá mú ọ wá síwájú díẹ̀ ẹ bá fún bàbá ní chair wọ́n dé mẹ́ irọ́ yẹ kán jókòó mi bá gbé chair wọn síwájú mi bí síbí àti wá bí mò ń wò yóò wà. bàbá ti fẹ́ jókòó mẹ́. sáwọn alẹ́ wòsàn ẹ rà sà bàbá ti ṣáájú wa débi 12 lọ sí kọ́kọ́ wá síbi 12 wọn náà bẹ̀rẹ̀ ní 12 bàtà bẹ̀rẹ̀ ní 12 wọ́n tún lọ wọ́n padà bí ní 2 again. àti bẹ̀rẹ̀ náà àdẹ̀sù bẹ̀rẹ̀ náà padà lọ sí. wọ́n tún wá padà wá again ọlọ́jà ní gbẹ́sà. bàbá tó jókòó yìí àwọn ni national chief missioner Anwaru Islam ní gbogbo ní gbogbo ayé ọlọ́jà ní gbẹ́sà ọlọ́jà ní gbẹ́sà agbára tó bọ̀ dalẹ̀ fún wa sà ọ̀làlá haúlà wala quwwata illa billahi al-aliyyil náà tí mo bá wọ̀ ni pé mo ní Nàsárà àti Christian ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o mo ti sọ bí tí Christian ti wá Nàsárà bí tí wọ́n ti wá gangan Nazareth ní Israeli ni
ibẹ̀ dẹ̀ ni Jésù ti wá àwọn tó tẹ̀lé Jésù ni wọ́n ń pè ní Nazarene Nazarene ni Kùránì kọ́yìn sí nọ̀sọ́rọ́ tó wọ́n ti gbà tí ọmọ àlè Christian priest kan tájọ sọ lórí kínní ó ní Zulukonin àwọn tún sí Alexandra kò ṣe Alexandra o Alexandra kan tó Zulukonin ni o ó ní àtúnṣe oníwo méjì mo á ní má bínú o Zulukonin ṣé lárúbáwá ni ó ní no mo ní òkè kí ni ìtumọ̀ Abrahamu ó láwọn Júù ló mọ̀ ó yá kí ni ìtumọ̀ Ibrahim ń gbà yẹn ó ní àná Ibrahim mo ní bẹ́ẹ̀ ni kí ni ìtumọ̀ Ibrahim torí ànábì Ibrahim kò ń ṣe lábáwá kò ń ṣe lábáwá Hébérù ni now àwọn fẹ́ tú èdè tọ́lọ́ ń kọ́yìn a fẹ́ wá túmọ̀ fún mo kọ̀ ya bẹ́ẹ̀ ni o mo máa lọ ní pé Nọ̀sárà dúró báyẹn Christian dúró bẹ́ẹ̀ nítorí wàá rú wa lójú rẹ̀ Nọ̀sárà gbàgbọ́ pé Jésù ni ọmọ Ọlọ́run ìgbàgbọ́ Christian náà nìyẹn ìyẹn kọ́ rú wa lójú náà Nọ̀sárà gbàgbọ́ pé Jésù ìkànnù mẹ́ta lọ́kan ni ìgbàgbọ́ Christian náà dẹ̀ nìyẹn Nọ̀sárà gbàgbọ́ pé Jésù ni Olúwa òun lọ́lọ́run ìgbàgbọ́ Christian náà dẹ̀ nìyẹn Nọ̀sárà ò gbàgbọ́ pé Jésù kú fẹ́ ṣe aráyé ìgbàgbọ́ Christian dẹ̀ nìyẹn tẹ́ bá ti tìyẹn wó Christian ò sí mọ́ Nọ̀sárà dẹ̀ ṣì wà báwọn ṣe wá jọra wọn meanwhile ẹnì kan mílíọ̀nù rẹ̀ pé ṣé kò wá sí Nọ̀sárà mọ́ ni mo ní lójú ayé ànábì Nọ̀sárà ò sí mọ́ rárá sallallahu alaihi wasallam. torí àwọn ni wọ́n gba ànábì láàyè nílùú Mọ̀dínà Yẹ̀húdí àti Nọ̀sárà ló ń gbé bẹ̀ nígbà tó ń wọnú tírà wọ́n rí i pé Ọlọ́run sọ Mósè kánábì kan bọ̀ o náà ṣe gbà á wọlé nígbà tó wá rí i pé ó ti overshadow ẹ̀sìn tiwọn náà ṣe dẹ́yẹ sí i pé má jò gbà á sẹ́gbẹ̀ẹ́ o àwọn alágbà láàyè o ó fẹ́ lò àmọ́gbàre o ló bí wàhálà àyà pé ká máa jẹun ara wa ká máa fẹ́ra wa àyà bẹ̀rẹ̀ ni nígbà tí wàhálà dé láàárín àwọn méjèèjì tá à ń ṣọ́ra wa ní Mọ̀dínà ni àyà mi ń sọ̀kalẹ̀ pé má mọ ọlọ́rẹ́ múlẹ̀ mọ́ o ẹ géètì mi gbọ́yé wọ́n yé sisi ẹ bá wọn 5:5 ní 5:5 kí lọ́rùn kọ́ mi ẹ̀ náà. wọ́n yé sisi Christian. اليوم أحل لكم الطيبات àwọn àyà bẹ̀rẹ̀ rẹ̀ الذي أوتوا الكتاب حل لكم tọ́lọ̀ fi mú cordiality wá láàárín Yẹ̀húdí Nọ̀sárà àti Muhammadu sallallahu alaihi wasallam. pé wọ́n gbà ẹ́ láàyè o fine tó bá rí bẹ́ẹ̀ torí tẹ́lẹ̀ káyà yìí tó ń sọ̀ka ìwọ̀n ìfẹ́ ra wọn o Yẹ̀húdí èfẹ́ Muslim Nọ̀sárà èfẹ́ Muslim ń gbà yẹn tó máa ń ṣọdún Yẹ̀húdí ànábì èyí jẹun wọn tó máa ń ṣe Nọ̀sárà ànábì èyí jẹ Ọlọ́wọ́ àrí pé yes wọ́n gbà fún ẹ kò sí wàhálà Ọlọ́wọ́ aṣọ ayé àyíkalẹ̀ اليوم àrí pé àlìyámọ̀ ló pè lẹ́ni o láti ẹni lọ أحل لكم طيبات mo ṣe tó mọ ohun sílẹ̀ tọ̀ fún yín. وطعام الذين أوتوا الكتاب حل لكم oúnjẹ tí àwọn Yẹ̀húdí bá ṣe àti Nọ̀sárà ó dẹ̀tọ̀ fún yín oúnjẹ tẹ̀yin náà bá ṣe ó dẹ̀tọ̀ fún yín. وطعامكم حل لهم ó wá rú àwọn èèyàn lójú pé oúnjẹ ọdún ni tí o bá ń ṣe oúnjẹ ọdún nígbà tó ń gba mọ̀ọ́mọ̀ lálejò sáwọn ọkọ ni wọ́n ń bọ̀ ni ìbéèrè ni o
tó yẹ kì í ṣe ojú ọdún o sọ́mù nǹkan dé Mọ̀dínà ni ìwọ́n wà láàyè ni wọ́n fún ọ lóúnjẹ àárọ̀ tọ̀sán talẹ́ nígbà tó ń fẹ́ ṣọdún àlọ́ yìí máa ń kára ró pé ẹ má ti jà lọ bẹ́ẹ̀ kò tí ì sáṣẹ́rú ẹ̀ ká máa jẹ oúnjẹ ọdún yín àlọ́ bẹ̀rẹ̀ sí kí ń jẹ́ àtà muslim bọ̀ wọ́n ń jẹ nọ́mà oúnjẹ ẹnìkan ní ẹ fẹ́ náà alálẹ̀ ṣé tí kìsẹ̀ máa ń ṣẹ̀bà ládùúgbò ká má rà irọ́ o mi ò sọ bẹ́ẹ̀ o kódà tó wá fẹ́ jẹ oúnjẹ ààwẹ̀ tó yẹ kéèyàn ṣìkọ̀ ọ́ di ló ń ta àmàlà tó wà òkè àbábọ̀ rẹ̀ àdúgbò yín. ó dẹ̀ níyàwó ńlé ó dẹ̀ ń dáná ń sáàrì bí abọ́ ẹ̀ lọ ra àmàlà yá ṣìkọ̀ ọ́ di ṣèbówó ẹ̀ ló fi rà. owó ẹ̀ ló fi rà á ṣe àwọn ìbéèrè kan àtúmọ̀tún tí ò wúlò wọn ò béèrè ìbéèrè yẹn ní ìsìn o ẹ àfà ẹ jọ ṣàlejò oúnjẹ girlfriend wa wọn ò béèrè ń sìn o wọn ò béèrè o ẹjọ́ nínú àwẹ̀ ìbéèrè àdáradá kò tí ì ní sinmi ọdọọdún àbẹ ọdọọdún táwẹ̀ bá dé níṣẹ́ mọ́ ní ẹ táwa ti sanwó orí ẹ ṣó lè sísàrè fún wa kẹ́kẹ́. ṣé tí ò yé wa rèé ṣé rí ohun tí ò bá dá nínú àwẹ̀ kò dá lẹ́yìn àwẹ̀ o àfi tí ò yé wa nìyẹn o kò dá rárá oúnjẹ girlfriend kò dá nínú àwẹ̀ kò dá lẹ́yìn àwẹ̀ náà. torí girlfriend ò sínú ìsìlámù. ẹ gbọ́ mi yé máa bèrè bèrè àgọ́ yẹn o gbọ́ ẹni tá a ti sanwó orí ẹ̀ ṣé ìdáná sáárì yìí ti ń dá fún ọ tẹ́lẹ̀ gan-an àràmù gan ló ń jẹ. ọ parí. ẹ gbọ́ mi yé torí ṣe rí Ramadan ó wá láti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ni bá a ṣe lo oṣù mọ́kànlá tó kù táyé tó bọ́ bò mí tá bá ti kẹ́kọ̀ọ́ oṣù kan yẹn á wàá lò for 11 months oúnjẹ tó sá fúnnú àwẹ̀ wàá sá fún lẹ́yìn àwẹ̀ ṣìnà tó sá fúnnú àwẹ̀ wàá sá fún lẹ́yìn àwẹ̀ gbọ́n girlfriend yẹn àwẹ̀ jẹ́ kó ráìsì má sùnmọ́ lẹ́yìn àwẹ̀ náà o ẹ̀kọ́ táyà wá kó wa nìyẹn o irọ́ tó lè panu àlèmí àní mi fẹ́ parọ́ mò ń gbà wẹ̀ ẹ̀gbọ́n mi yé mi fẹ́ parọ́ mò ń gbà àwẹ̀. irọ́ náà ò da lẹ́yìn àwẹ̀ ní túmọ̀ ẹ̀ o ti gbọ́. yín tí wàá ti dánú àwẹ̀ kò da lẹ́yìn àwẹ̀ má padà síbẹ̀ mọ́ ní túmọ̀ ẹ̀ ni mo máa ń sọ fún yín pé ọjọ́ tó da kéèyàn kú tó máa wà lùjọ́ náà sòsè níjọ́ tá a bá ń túnú àwẹ̀ ìjọ ọdún àwẹ̀. tó wàá kú kílẹ̀ tó mọ̀ ni ó gbọ́dọ̀ lọ sí yídì o tó bá lọ yídì tó bá dé pẹ́rẹ́ǹtì ẹ̀ báyìí ṣé wàá tún kó fáírọ́ọ̀sì bọ̀ àti rẹ́kọ̀ àtijọ́ rẹ̀. gbogbo ojú ẹ̀ tó rẹ̀ lẹ́nu àwẹ̀ tó lè wo okú o ó lè wò kébì ọmọ ọlọ́mọ ẹ̀yàn pé ó lè wo inú àwẹ̀ wàá ti wò yídì. tó bá ti yídì bọ̀ wàá máa wo lọ́sọ̀ọ̀sẹ̀ ráwọn ọmọ yẹn gan kó o kú má lọ yídì rárá kó o kú kílẹ̀ tó mọ́ ló bẹ́ tà lọ́ba tán. so mo lọ rí pé ìgbàgbọ́ ọ̀nà sáárá àti yẹ̀húdí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n èdè ń ṣe kan náà mo ní ohun tó bí àyà yìí ni pé nígbà tí ànábì dé sallallahu alayhi wa sallam. ọlọ́run fẹ́ gbé wọn pọ̀ tó wọ́n gbà láàyè ọlọ́run ló kẹ́ máa fẹ́ra yín nígbà táwọn yẹ̀húdí wá rí pé ọgbọ́n yẹn máa jẹ́ ọmọgbà o ó máa pa tá à ń ṣe yín rẹ o wọn adéyẹ sànàbì abẹ́rẹ́ ọ̀tẹ̀. ṣé àwọn pé ọlọ́run rí inú rí oróde ó wá gbaná pé àgọ́nàbì wá wá 51 Quran chapter 5 yẹn 51 ọlọ́run wá pé wá jẹ́ ń já ẹ sí àwọn tó ń fọkàn tán yẹn irọ́ o wọ́n ti ní nǹkan mi lẹ́mi o ẹ gẹ́ẹ̀tì mi 551 kí lọ́lọ́run wí. ayyuhal ladhina amanu. ọlọ́run náà tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ní Mọ̀dínà àti Mọ́kà ní Mọ̀dínà. tattakhidhul yahuda wan nasara awliya ba'duhum awliya'u ba'd. ọlọ́run ní láti ẹ̀ní lọ ẹ má mú Yẹhudi wan nasara àti nọ̀sá lọ́rẹ́ ìmúlẹ̀ o awliya ba'duhum. ẹ má finú tọ́ wọn mọ́ o àyà tó gbẹ̀yìn lílé yìí nígbà tó rí kán sí ẹ́ńfì ànábì kẹ́ ó fẹ́ kó bá wa àṣẹ́ẹ̀tì tíráàpù fún ẹ kán tó wá rí ẹsẹ̀ tíráàpù má finú tọ́ wọn mọ́ o ẹ gẹ́ẹ̀tì ẹ̀ à ń tún ẹ kó yé wa rẹ o but káàrin tó kú ò láyé gbogbo wọn pátá ló gbà fánábì
sallallahu alayhi wa sallam. torí ó rí wọn kọ̀rẹ́ẹ̀tì torí Quran chapter 4 ètò wáyé àmì tó wà fún wọn verse 171 Ọlọ́run sọ pé ya Allah. 4171 Suratul Nisa. قل يا أهل الكتاب Ọlọ́run wa Muhammadu bá mi sọ fún wọn o sọ fún àwọn Yẹ̀húdí sọ fún Nasara لا تغلوا في دينكم ẹ rí i pé ṣe rí gbogbo pírọ̀dù yìí iná dínà iná láyọ̀ sí ìdè o gbogbo pírọ̀dù eléyìí kò tí ì sí ẹyọ kan ṣọlẹ̀ sígbà yẹn o Ọlọ́run sọ fún wọn o. لا تغلوا في دينكم ẹ má kọjá ààlà nípa ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe o ṣé gbọ́dọ̀ kọ ẹ̀sìn wọn kò lóun ní gbà á Ọlọ́run máa gbà tó máa kú síbẹ̀ ńgbà yẹn Ọlọ́run ẹ má kọjá ààlà o bí ẹ ṣe ń ṣe kánọ́bì tó di ẹ máa ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ má kọjá ààlà o nínú ẹ̀ṣẹ̀ lẹ́ ń ṣe yẹn ẹ́. ولا تقولوا على الله إلا الحق ẹ sì gbọ́dọ̀ sọ nǹkan kan nípa Ọlọ́run àyàyọ̀ sí òdodo ẹ má bàá mọ́ Ọlọ́run o. إنما المسيح عيسى ابن مريم رسول الله ṣé ẹ rí Jésù yẹn ó wá dojú kọ Nasara Yẹhudi ò gba Jésù gbọ́ ó wá fèsì Nasara pé ẹ wá ẹ̀yin Nasara. إنما المسيح عيسى ابن مريم ṣé ẹ rí Jésù tẹ rí yan ọmọ Màríà yẹn رسول الله kò jẹ́ nǹkan kan o ju òjíṣẹ́ Ọlọ́run lọ Jésù ò jẹ́ nǹkan kan ẹ má bẹ́ẹ̀ ṣe má pọ̀ bẹ́ẹ̀ mọ́ ẹ dákẹ́ ẹ má pọ̀ bẹ́ẹ̀ mọ́ kò jẹ́ nǹkan kan ju òjíṣẹ́ lọ kọ̀rẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀ yẹ kọ́ mọ̀ bẹ́ẹ̀ pé kò ń ṣolúwa wọn o kò dẹ́ ń ṣe Ọlọ́run wọn kò dẹ́ ń ṣe ọmọ Ọlọ́run o jẹ́ kọ́ mọ̀ o. إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم àti gbólóhùn kan tó wá látọ̀dọ̀ Ọlọ́run sínú Màríà bọ̀ àwọn kìsẹ̀ máa sọ pé ẹ ṣọwá tó ń sìn Jésù special náà òun ni rúùlà àrùlà Oní kàlámùlà. kàlámùlà ìrọ̀ Musa ní kàlámùlà rúùlà ẹ̀mí Ọlọ́run ni Jésù Kùránì sọ bẹ́ẹ̀ kẹ́límọ́tò láì ní gbólóhùn Ọlọ́run ní ẹ wá ní Jésù special Jésù special wà láì kò special ẹ wọ́n tó yẹ special Ọlọ́run wá jára wọ wọn nínú Swazimuran má ti lọ kú mẹ́ẹ̀ o Quran 3:59 Ọlọ́run wá ní. إن مثل عيسى عند الله كمثل آدم Ọlọ́run àpèjúwe Jésù lọ́dọ̀ èmi Ọlọ́run tí mo dá gbogbo yín كمثل آدم ó dàbí ti Ádámọ̀ ni خلقه من تراب adádáwọ̀ látara yẹ̀pẹ̀ ثم قال له كن فيكون a dẹ̀ sọ pé jẹ́ ó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ a máa yà á lẹ́nu pé kí lọ́lọ́run sọ yìí ṣé bí Màríà ló bí Jésù ta ni ya Ádámọ̀ ṣé àwọn àrò pé Kùránì sọ tó wà òkè ìsọkúsọ nìyẹn náà Màríà ló bí Jésù náà bọ́ọ̀lù ṣe wá jọ Ádámọ̀ kó àfáà kan ní ẹni tó lọ́n sọ bẹ́ẹ̀ ni pé torí pé wọ́n pe Jésù ní ọmọ Ọlọ́run irọ́ o bẹ́ẹ̀ kọ́ yín tó ṣẹlẹ̀ rèé iyẹ̀pẹ̀ la fi mú Ádámọ̀ ní bọ̀rọ̀ gidi àwa pàṣẹ ẹ̀mí sí inú ẹ̀ tó bá di èèyàn látara iyẹ̀pẹ̀ yẹn àrọ́mọdọ́mọ Ádámọ̀ ní mèrí iyẹ̀pẹ̀ lòun náà àṣẹ tá a pa sínú Ádámọ̀ iyẹ̀pẹ̀ àkọ́kọ́ tó fi jẹ́ èèyàn la pa sí ikùn mèrí náà tó fi di Jésù. خلقه من تراب ó tọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ثم قال له كن فيكون. كن فيكون ní o tó lọ bẹ́ẹ̀ lónìí kún fá yakun ó tán kò special ọlọ́run Jésù ò special o 4:177
قل يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسوله farabalẹ̀ a ò ti rọ́ọ̀ṣì mi ti débẹ̀ yẹn ọlọ́wà ni فآمنوا بالله ẹ̀yin Nasara ẹ̀yin Yẹhudi ẹgbẹ́ Ọlọ́run gbọ́ o ورسوله àti àwọn òjíṣẹ́ wa rasuli àtàwọn òjíṣẹ́ ورسوله ولا تقولوا ثلاثة jọ sọ kan mọ́ الله Allah akbar. gbọ́dọ̀ gbọ́dọ̀ mẹ́ta lọ́kàn mọ́ Ọlọ́run bàbá ẹgbẹ́nu sọ̀hún Ọlọ́run ọmọ ẹ ṣọ́tọ̀ ẹ̀yin ẹ má sọ ẹ̀ mọ́ ولا تقولوا ثلاثة ẹ má sọ mẹ́ta lọ́kàn mọ́ so eléyìí làwọn fi dákẹ́ mẹ́ta lọ́kàn kálábì tó kú láyé wọn ò sọ mọ́ wọn ò sọ bẹ́ẹ̀ mọ́ tó fi kú wọn ò sọ bẹ́ẹ̀ mọ́ náà ṣe di muslim ọyìn ní totality nígbà táwọn ọ̀rọ̀ yẹn ti yé wọn ọlọ́ṣẹ́ wa ní Quran chapter 5 Quran chapter 3 verse 85 ọlọ́ṣẹ́ wa sọ ayé ilé ìkalẹ̀. ومن يبتغي غير الإسلام دينا ọlọ́ṣẹ́ ìfẹ́ wa fagilé tó ti ń ṣe bọ̀ ìtọ́ni kan bá kọjá èèyàn ìlú lórí wọ́n ti gbé yes ó ti wá yé yín báyìí ẹlòmíà ní ẹ má bínú ẹ̀yàn fá o ẹ má bínú o wọ́n ní àyà máa ń pa àyà rẹ̀ èmi ò gbàgbọ́ o ẹ mọ̀ díẹ̀ sa ẹ mọ̀ díẹ̀ mà ṣe rí Kùránì a máa sọ̀kalẹ̀ bí gbà bá ṣe gbé wá ni lásìkò tó bá gbà ẹ wá àyà ọtí mímu ń sìn fún àpẹẹrẹ Ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe ṣe wàásù fọlọ́tì ni Bẹ́ẹ̀ni. wàláì wàásù lásán ni èèyàn wọlé ọtí ń sìn èèyàn ṣe ti mọ́kàdé àwọn olóṣèlú rán sí mọ́kà olóṣèlú rán sí mọ́kà olóṣèlú ni wọ́n kàn lọ mọ́kà kò mọ́ tọ́jú mọ́kà wéré wa lọ sí mọ́kà àní bàbá kò ní bàjẹ́ fún yín ìyẹn ló lọ sí mọ́kà o tó bá dé àwa ṣe yín ó wá ti mọ́kà dé ó wá ń ṣe àbọ̀dé mọ́kà Ó ń ṣe sábàkà night. sábàkà night tó bá kó ọtí jọ sádùúgbò Ó pè bí wúrì jọ. ó pelére wọ́n bẹ̀rẹ̀ sí mutí àfa kan ní Allahu Akbar alájì ẹ̀jẹ̀ náà ti mọ́kà ó dẹ̀ ti yó ẹ wọ náà N tẹ́ ń ṣe yá. ẹ wọ náà Ṣé Sìlámà náà tó ni? bá pa ìgògúdà méjì pọ̀ tó mọ sí ẹ lágbárí wàá ṣáájú ẹ̀ wọ náà Pé aláàjì ṣé Sìlámà nábì náà lẹ́ ń ṣe. wá wọ náà lé ọtí ágùn ẹ pa Ọjà ìtò wàá ṣe rè Allahu Akbar Allahu akbar. tó bá délé ọtí aláàjì wọ́n ti tẹ̀ mú yìí gan-an àǹfààní wo lè ń rí inú ẹ̀ náà. ويسألونك عن gbọ́ mi yé, الخمر bàbá Ọlọ́run tóbi. والميسر والأسلام والأنصار. gẹ́ẹ̀tì mi ayé àkọ́kọ́ nìyẹn o dókè kí lè rí inú àǹfààní olú àánú ọtí yìí náà àní aláàjì ó kòrò náà bọ́tí a máa ń ṣe mítì a máa gba contract ẹgbẹ́ ọkàn lẹ́wọ̀n attractly ọlọ́ọ̀ni ọtí tẹ̀ ẹ́ mú yẹn o oore wà ń bẹ̀ aburú wà ń bẹ̀ aburú bẹ̀ ó ju oore bẹ̀ lọ ṣé mo clear pé ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe mú títọ́ sí ẹ̀ tún já gọ́tà lánàá àmọ́ ẹ̀ kàn sọ pé dáàdì kí lè wá ń ṣe léè fún lóòótọ́ ẹ fi gba contract lóòótọ́ bóyá ṣẹ̀ sí ládùúgbò ó náà gbé mo tọ́ màá ní kẹ́ If I make sense, if I make sense. ó make sense o ṣe pé tó bá mú gò mẹ́jọ tẹ́lẹ̀ aṣọ di mẹ́ta kò ní máa fọ́ kò ní máa bọ́ sí gọ́tà mọ́ a máa dínkù ẹ̀kọ́ aláàkọ́ nìyẹn o ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́ bá sí wọ́n ṣe ẹ bá ti mú sí ẹ má wọ́n ṣe o. ولا تقربوا الصلاة وأنتم سكارى. tẹ́ ẹ bá ti yó ẹ má mọ́ ṣáṣí ẹ fi rún lẹ̀ fọlọ́hún ìwọ tó yó láàárọ̀ òòrá ṣùgbọ́n òòrá ìlàkì mọ́gàbí òyọ ó ti jẹ gbèsè pé irun ìkó máa jẹ rírun kíkẹ ọtí ṣé mi ni máa filẹ̀ báyìí ṣá wàá ti kó òlérè òlérùn kí
ó dẹ̀ fẹ́ kírun ó dẹ̀ wà mú tí wàá kí mọ́ṣáláṣí káwọn bá jẹ́ gbèsè má jẹ́ mutí lẹ́nìí jẹ́ lọ kírun bó ṣe fọtí lẹ̀ nìyẹn o ṣé gbogbo kò lé tó bá ti rí pé ọlọ́wà rí pé ó ti wá yí ẹ dáadáa ọlọ́sẹ̀ wàá fọ bá lé إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. ọlọ́sẹ̀ wàá fọ bá lé. يا أيها الذين آمنوا èyí ló pa ọ̀rẹ́ inú ẹ̀ náà. إنما الأمر ṣẹ́rí torí pé àwa la wà ń ta làwa ṣe ń ṣe wàhálà torí pé irun tá a fi mú kiri ó mọ́lẹ̀ nìyẹn pé ṣebí ọ́nìkà máa mutí ó yá eléyìí nǹkan ó ní ẹ máa mú díẹ̀díẹ̀ ẹ máa jà sí torí inú yín torí inú yín kọ́mọ́ bá wù ú. kó má bàa wù ó yé wa o ẹ gbọ́ mi yé àgbọ́yé ó yé wa amọ̀ntàn wí. amọ̀ntàn wí ṣé wàá gbọ́dọ̀ yorùbá ní ẹ tó bá gun ẹṣin ẹni tó máa ń gẹ sí. káyà yàn mọ́lé ṣé wàá dá kó fàájà káyà sí wa mọ́lé àbí o. wọ́n ti ń gun ajá wa ní ìsìn o olóńgbò jẹ́ ẹ̀nà tó ń gùn. àbí ká ṣọ́ra o àbí ká fura o ọlọ́wà ṣàánú wa o subhana rabbika mo kí àwọn alẹ́ fún ẹ̀sìn. التكبير Allahu akbar. jẹ́ agbọ́dọ̀ tó fi lẹ́ẹ̀kan sí Allahu akbar. Allahu Akbar. Oníbèrè ọmọ gbáradì. gbogbo ẹni tó bá ní béèrè wọ́n ní kó máa Máa gbáradì. gbé ara rẹ̀ dì báyìí. ẹ jẹ́ kí a ṣe Suratu Quraysh lẹ́ẹ̀kan sí fún àwọn stars wa àlékún ẹ̀mí gígùn àti ìfàyàbalẹ̀ ẹ̀mí bismillahir rahmanir rahim li'ilafi Qurayshin ilafihim rihlata shita'i wa sayfi وليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. Oníbèrè ọmọ gbáradì. kí àwọn oníbèrè máa gbé ara dì ṣùgbọ́n lábẹ́ pé wọ́n ń gbé ara dì lọ́wọ́. Tọ̀. Prógráàmù yìí ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta ló máa ń wá sí ayé gẹ́gẹ́ bí ìṣe wa. wíwá sáyé rẹ̀ sì ré àwọn nǹkan kan ní ń jẹ́ kó ṣeé ṣe kò wá sí méjì tí ń jẹ́ ó ṣeé ṣe bí ìbá ṣe owó. Àmín. Torí àsìkò. akáwà pa alẹ́ kan sí ọlọ́run jáde gbẹ́sà. Àmín. Káka ìbéèrè kí àwọn sáàsì kọ́mẹ́ntì. ẹ bá níbi kó máa bọ̀ o lẹ́yìn ìbéèrè à ń lọ nìyẹn o. Ìbéèrè sọ wípé only there was a verse in the Bible that countered the sin of some Christians that said the prophet killed those that failed to believe in him. What is the verse? Luke 19:27. Luke 19:27. Second question sọ wípé is there any advantage in alcoholic drink? If there is, what is it? There is no advantage in drinking alcohol. Not even one. Now, ẹ jẹ́ ṣe àdúrà parí. Bá fún bàbá. Àwọn elétò ní àwọn fẹ́ ṣe vote of thanks tí bàbá bá ṣe àdúrà bàbá mísọ́nà láti ọ̀tọ̀ wọn bá ṣe vote of thanks á bá máa lọ sí. صلى النبي الكريم sallallahu alayhi wa sallam. صلوا على النبي المصطفى اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا Àmín. اللهم زدنا ولا تنقصنا Allahumma àmín. اللهم ارحمنا ولا تعذبنا Àmín. اللهم ارحمنا ولا تعذبنا Àmín. اللهم اكرمنا ولا تؤيدنا Àmín. اللهم اكرمنا ولا تؤيدنا Àmín. اللهم الاسلام والمسلمين Àmín. اللهم الاسلام والمسلمين Àmín. اللهم الاسلام والمسلمين Àmín. ربنا لا تزغ قلوبنا Àmín. بعد إذ هديتنا Àmín. وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب Àmín. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا Àmín. وانصرنا على القوم الكافرين Allahumma àmín. ربنا آتنا من لدنك رحمة Àmín. وهيئ لنا من أمرنا رشدا Àmín. ربنا آتنا في الدنيا حسنة Àmín. وفي الآخرة حسنة وقنا عذاب النار Àmín. الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Now, vote of thanks. Ẹ má bá tàgá bọ́ra. Ohun tó gbé wa wá dàbí débi. Ohun tó gbé wa wá lèwe tàgbà. Iṣẹ́ olówó wa. Allahu Ta'ala. Iṣẹ́ ẹlẹ́dà wa. Allahu Ta'ala. Iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. Òdodo ti dé. Irọ́ pamọ́. Òdodo wọ̀ bí. Irọ́ pamọ́. Òdodo wọlé. Irọ́ parẹ́. Ọkọ̀ parada. Ìmọ̀lẹ̀ tẹ. Rísàlà àkìdẹ́. Àfẹsọ̀jọ́dọ̀. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwé tàgbà. Iṣẹ́ olówó wa. Allahu Ta'ala. Iṣẹ́ ẹlẹ́dà wa. Allahu Ta'ala. Iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. Ọ̀tá pété pèrò. Láti paná.